tí wọ́n bá sọ wípé ìyàn ogún ọdún a máa dóni lọ́wọ́ fẹlẹfẹlẹ èmi náà ń bá wí o wọn ò bẹ́ nìkankan sọ àǹtí Ṣeun torí èmi náà ṣe pòwe yìí ẹ wá rí nǹkan tí mo fọjọ́ mi ṣe ọ̀dọ́ mi náà ló ti bẹ̀rẹ̀ sí ń ká mi léyín ṣé mo sọ pé àwọn òbí ló jẹ èso ni tí eyín ń kan àwọn ọmọ èmi mo jẹ so èmi náà lẹ́yìn sì ń kan ẹ káàbọ̀ sórí ètò Gbẹ̀mí Reality Show Olúwaṣeun Àkànjí ló tún ètò yìí ẹ wá nǹkan fìdílé ẹ̀ka ìjọba fi ti gbéyàwó rẹ̀ tó pé ọ̀rọ̀ báyìí lómi ilé tí máa ń jẹ kábíyèsí Elédùmarè ọba mi tí ń jẹ́ mi lè má ṣe bẹ̀rẹ̀ gbígbé ní kí arúgbó ọjọ́ ọba tí ń jẹ́ ká lè mọ̀ wí ká lè mọ̀ sọ ọba tó lọ́pọlọ wa tó ní gbogbo ara wa á gbé ọ̀gá o ẹ wò ó ibẹ̀ yín àgbààgbà tí bẹ́ẹ̀ lè yẹ ẹjọ́ ojú mi ṣe ìbò só lè wà jẹ́ lè wà ìbò ọkùnrin ìbò obìnrin ẹ sọ pé tàn wo tó ní Olúwaṣeun ọmọ Àkànjí tó tún gbé jáde nǹkan tó lágbára ni tẹ́ ẹ bá sì fẹ́ wọn gbọ́ àwọn fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa wà careful ẹ má jẹ́ ká torí pé wọ́n níyàwó lágbájá ń yàlè káwa náà wá sọ pé ìyàwó wa ń yàlè irú nǹkan tá à ti Ṣeun sọ yìí mò ń ká lára ìyàwó mi ó dàbí pé ìyàwó mi ń yàlè ẹ má ṣe bẹ́ẹ̀ nítorí pé kò papọ̀ mọ́ra wọn ìwọ ń kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ sí ni nípa ilé ìta àparí tó ní ká advice òun àwọn kan pè mí lórí ọ̀rọ̀ fídíò náà wípé kó forgive ọkọ ẹ̀ nítorí àwọn ọmọ ẹ̀ àmọ́ ìbéèrè kan mo fẹ́ béèrè lọ́wọ́ yín nígbà táwọn ọmọ bá kúrò ńbẹ̀ tán tí wọ́n bá ti wọn lọ do you think that woman will be happy in the house? In my own opinion àwọn méjèèjì need the break ẹ jẹ́ kí ìyàwó lọ mí sí ọkọ ẹ̀ wá ná nígbà míì ọkọ àti ìyàwó need the break láàrin ara wọn ẹ jẹ́ kọ́kọ́ lọ kí ìyàwó lọ ẹ jẹ́ kí wọ́n mí sí ara wọn kí wọ́n lè wò bẹ́ẹ̀ wọ́n lè forgive ara wọn torí tá a bá sọ pé nítorí ọmọ ni kó ṣe dúró ṣé lórí bẹ́ẹ̀dì ìbálòpọ̀ náà ṣé nítorí ọmọ náà ni ó ṣe dúró síbẹ̀ ẹ má jà mọ́ fún àwọn ọmọ kẹ́wọ́ mọ́ I have told her if she can forgive her husband it will be better yes ó wà better oúnjẹ ní the best but if you cannot forgive him you can't force her to stay and forgiveness is part of marriage if you cannot forgive your partner my dear you are not in the marriage ẹ má bínú ẹ jẹ́ ká máa bá ọ̀rọ̀ ìyàn ogún ọdún wa lọ ìyàn ogún ọdún ẹ wò ó ẹ má jẹ́ kí n sọ nǹkan tí mo ṣe nígbà tí mo wà léwe fún yín àmọ́ ẹ jẹ́ n sọ bí mo ṣe mọ bàbá ọkọ mi tí mi mọ̀ pé àwọn náà bí ẹni tí mo máa padà fẹ́ láyé mi ìtàn ìgbésí ayé mi ò mọ wọnú ọ̀rọ̀ yìí ibi tí mo ti kọ́ àṣà kọ̀ọ̀kan yóò mọ wọnú ọ̀rọ̀ yìí lóòótọ́ mo ti ṣe nǹkan burúkú sẹ́yìn mo sì gbé ìwọ̀n ìgbésí ayé kan tí èèyàn ò gbọdọ̀ mẹ́nubà àmọ́ mi mọ̀ pé kíákíá bẹ́ẹ̀ ni ó jẹ́ torí òwe tán sọ pé mò ń bọ̀ wọ Ọlọ́run òdínlógún ọdún ìyẹn ló fà á tèmi fi wò wípé àáfàá máa jóná ni kò ní sojú ọmọ ilé kéwú ọmọ bíbí ìlú kan ni mo jẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ìyá àti bàbá mi jọ ń gbé ni bẹ́ẹ̀ ni àmọ́ bàbá mi jẹ́ nìkan tí kò náà ní ọmọ àwọn mẹ́rin bàbá mi fún lóyún nígbà tí wọ́n tó fi fẹ́ ìyá mi àwọn mẹ́rin ló fún lóyún lẹ́ẹ̀kan náà àwọn mẹ́rẹ̀ẹ̀rin ló sì fẹ́ sínú yàrá kan náà bàbá ìyá mi sọ̀tàn yìí fún mi ni torí àwọn mẹ́ta yòókù ti lọ ìyá mi nìkan ló dúró síbẹ̀síbẹ̀ bàbá mi kì í fún ìyá mi lówó oúnjẹ o
tí bàbá mi bá tún wá dé tí ò bó oúnjẹ ńlé á fẹ́ náà ìyá mi pa. N tèmi gbọ́njú bá nìyẹn. Àmọ́ ìyá mi jẹ́ kó yé mi wípé àwọn mẹ́rin ni bàbá mi fún lóyún nígbà tí bàbá mi fi fẹ́ àwọn. Àwọn ń tàwọn, àwọn ò ní ìyá, àwọn ò ní bàbá. Ọ̀dọ̀ ẹni táwọn ń gbé tí bàbá mi fi fún òun lóyún, ó ń fìyà já wọn. Opportunity ni bàbá mi rí tó sì ń fáwọn ní owó kéékèèké àti ibẹ̀ lọ́wọ́ bàbá lè dé àwọn táwọn sì gbàbẹ̀ lóyún. Àwọn kéré púpọ̀, àwọn ò ju ọmọ ọdún 14 lọ nígbà táwọn ń sọ yìí. Bàbá mi ti dàgbà. Nígbà tó ń sọ, bàbá mi ti gbé ọmọ 20 ọdún àti 5, 25 years old. Àmọ́ obìnrin 4 ló fún lóyún. Ọlọ́run káwọn làwọn kéré jù láàrin wọn yìí. Àwọn yòókù inú yàrá kẹrin bàbá mi kó àwọn sí. Ẹni tó bá ti tètè sùn ní ló bá tètè lọ sórí bẹ́ẹ̀dì, ibẹ̀ ni ó sùn. Wọ́n ní àwọn yòókù ìgbà míì àwọn méjì lè sórí bẹ́ẹ̀dì. Àwọn àsùn lẹ́ẹ̀lẹ́ ń táwọn. Òun ò tiẹ̀ kí ń dá bátá orí bẹ́ẹ̀dì. Wọ́n rí bẹ́ẹ̀dì òun yàrá bàbá mi lórí bẹ́ẹ̀dì o. Inú yàrá tó ṣe yàrá bàbá mi ni ìgbà tí bàbá mi kú, òun bàbá mi ń lo yàrá òun o. Ibẹ̀ bàbá mi fẹ́ àwọn sí títí àwọn 4. Àwọn ń tà wọn. Àwọn ayá tẹ́ bẹ́ẹ̀dì àwọn lẹ̀. Àwọn ayá táṣọ àwọn sùn. Àwọn òkúkú wá sọ wálé ọkọ. Àwọn ará àdúgbò ni wọ́n mọ́ kékeré yìí. Kí ló wá dọ́dọ̀ Iskilu? Kí ló dọ́dọ̀ Iskilu tó fi fún ẹ lóyún wọ́n mọ́ kékeré yìí? Ìsìkí náà pé bàbá àwọn ní gbogbo ìlú àwọn. Kápẹ́ńtà ni. Àmọ́ tó bá pawó nìsín ló máa gbóbìnrin kiri. Bá a sọ̀rọ̀ báyìí, kò sí bí bàbá àwọn lọ tí bàbá àwọn ò ní girlfriend. Bàbá àwọn dá lọ́kùnrin o. Ní bàbá àwọn pupa tó jẹ́ pé bí ó jẹ́ kápẹ́ńtà tó wọ́n ló pupa. Ẹni pupa bàbá àwọn fẹ́ lè máa wo ojú bàbá, ó fẹ́ lè máa wo inú ẹyin ojú bàbá àwọn. Ọlọ́ ní yẹn náà, wọ́n ló pupa. Wọ́n ní àwọn táwọn jọmọ kékeré yẹn ìyá àwọn, wọ́n ní bàbá àwọn á pò wá. Á fóun lówó jọ pé òun kò ní sọ pé kéré. A ní kó ń lọ oúnjẹ, òun á róúnjẹ. Tó ń bá dẹ̀ sí jẹ́, nǹkan tó wọ́n ṣe ni lọ sùn tiẹ̀. Níta bá wọn bá wá dálé báyìí, ìyẹn bàbá wọn yẹn tó fún ìyá wọn lóyún, ayọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ó wá máa sọ nìyẹn. Àbí kó pe ìyá àwọn torí àwọn ló kéré jù, ó bùn máa sọ wá. Ìgbà tí ìyá àwọn nígbà táwọn bí òun gan, ń pé wọ́n sọ pé ìwọ ọmọ kékeré gbọ́mọ tó bí ìdí ẹ̀ lọ́mọ yìí tó ti jáde báyìí. Wọ́n láwọn tó bí. Ṣé pé àwọn ní tiẹ̀ ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run àtọ̀pọ̀lọpọ̀ àwọn ará àdúgbò tán bó mọ̀ dí òun tán bá wọn jóde àwọn. Ìtàn ìyá rẹ̀ ni mo sọ wọn. Ìgbà táwọn yòókù rí pé wàhálà yìí ti pọ̀ jù, àwọn ò lè dúró, àwọn yòókù wọn tó gbalé bàbá, wọn gbalé ìyá wọn lọ, òbílé bàbá wọn lọ. Ibo ni àwọn gbà lọ? Ẹni táwọn gbọ́dọ̀ sọ pé òun ò gbọ́dọ̀ ráwọn mọ́, àwọn bá kiri ọjà yẹn tẹ́lẹ̀ ni. Kò ráwọn lọ léèwé, kò ráwọn sẹ́nu ìkọ́ṣẹ́. Wọ́n yá dúró sílẹ̀, àwọn sì ìyàwó lé, àwọn agbálẹ̀, àwọn àtúnléṣe, àwọn àlọ́ àwọn èèyàn máa tó ń jẹ, àbá èèyàn máa ṣiṣẹ́, àbá èèyàn máa ṣiṣẹ́ lọ́tùn iṣẹ́ lóṣì, iṣẹ́ ọmọ ọ̀dọ̀, àwọn tó máa ń ṣe nǹkan, bí èèyàn máa ń ṣe patí, àwọn alọ́bẹ̀ lọ fọbọ́. Wọ́n ní nǹkan tó ń gbọ́njú mọ̀ ìyá òun fún nìyẹn. Òun wá wò ó pé ó ní àwọn lọ sí school táwọn àwọn lọ sí public school. Láti kékeré lòun ti wá wò pé òun á tọ́jú ìyá òun, lóun làkọ́bí ìyá òun. Òun sì ní àwọn àbúrò 6 lẹ́yìn. Tó túmọ̀ sí pé ìyá òun bímọ 7. Ìyá rẹ̀ bímọ 7. Òun dé lọ́kàn pé òun yìí o, òun á tọ́jú ìyá òun. Òun ṣe bẹ̀rẹ̀ school. Kò pẹ́ sígbà yẹn. Ìlú àwọn làwọn wà. Ọmọ kan wá. Wọ́n látẹ̀kọ̀. Ọmọ Èkó náà máa ń pè. Ọmọ Èkó, Bísọ́lá ọmọ Èkó, Bísọ́lá ọmọ Èkó. Ìyẹn làwọn jọ ń rìn. Gbà tó wọ́n JS2. Ó sì lọ́nà gbọ́n gbà kí ló ṣe wo tí ìmọ̀ ọkùnrin ni? Ó fi nǹkan ọ̀hún ní òun ò ṣe rí, ó ṣe kí ni rí? Ó tí mọ ọkùnrin. Ó tí mọ ọkùnrin, wọ́n ti ṣe bẹ́ẹ̀ fún ẹ rí. Wọ́n tí mọ ọkùnrin. Ó ní kí ni? Okay, tó bá ti parí ibi, tó bá ti jáde, ó máa mú lọ sí ilé àwọn, ó máa lọ fi àwọn kọ̀ọ̀kan wọn. Nígbà táwọn jáde, torí ọ̀dọ̀ grandma ìlú wa.